Hello. Hello. Ẹ kálẹ́. Kálẹ̀ sà. Ẹ kálẹ́ sà. Ẹ rà sà. Ẹ pẹ̀lẹ́ sà. Yes sir daddy. Kí lẹ ń la kọjá sà? Aṣọ́lógún ẹrú mo ti ń pè sà. A kì í dárúkọ lórí ètò ìsà àti ibi tẹ́ ẹ ti ń pè wá daddy. Mo kà rà sà. Ẹ kú jẹ́ mẹ́ta sà. Yes sir. Mo fẹ́ gbà mí nímọ̀ràn ni sà. Yes sir. Ok. Mo dáàdì wa ẹni tó jẹ́ dáàdì mi àwọn ti kú àbúrò wọn àwọn náà ti kú. So èmi tí mo jẹ́ fún ìbọn dáàdì tí tọ́jú ẹ̀gbọ́n fún ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ yìí. Yes sir. So àwọn ọmọ ẹni tí ó ti tẹ̀lé àwọn ní àbúrò obìnrin méjì lẹ́yìn àwọn ẹni tó jábọ̀ dáàdì mi ẹlòmíràn méjì lẹ́yìn. So dáàdì mi ti kú àwọn àbúrò wọn náà ti kú káàbúrò wọn tí ó kú máa wà láyé àwọn ní mọ́gàjì ní ìdílé wa. So èmi wọn jẹ nẹ́ẹ̀sì sí wọn. So tí wọ́n máa ń fi gbogbo everything hàn mí àtàwọn ẹ̀rọ lè níyàwó méjì. So wọ́n bímọ tó wọ́n the first wife wọ́n bímọ 6 obìnrin ni wọ́n. Second one ó bímọ 4. So ìyẹn ní ọkùnrin 3 obìnrin kan. Now kásá wọn fọ̀rọ̀ gùn wọ́n sá kú. Ìgbà tí wọ́n kú èyí tó jẹ́ àwọn obìnrin méjì tí wọ́n ní yẹn ìkànnà ti kú náà wọn ó kẹ́ nìkan tí wọ́n á lé ọkọ wọn. Àwọn ọmọ wọn dẹ̀ní nǹkan tó kú yẹn wọ́n ti gbogbo tí wọ́n máa ń pè ní sákèsì pé tó bá yá èmi ni wọ́n gàdí mo jẹ́ kí nínú ilé kí n jọ òkú máa máa tẹ̀kí àwọn fámìlì wọn kankan ó pé kí n má jẹ́ káwọn ọmọ àwọn ọmọ ìjà àtìyàwó àti kìnní àkejì. So kí sáà máa fọ̀rọ̀ gùn so wọ́n sábẹ́ ti wá kú yẹn gbà tá a wá àwọn tó wá jẹ́ ọ̀rẹ́ wọn bíi ilé tí wọ́n kọ́ tí wọ́n fi ẹnìkan wà bẹ́ẹ̀ tó jẹ́ pásítọ̀ ní bọ́dà mi yẹn. So ẹni tó wá jẹ́ ọ̀rẹ́ wọn tí wọ́n wà ní àdúgbò yẹn òun náà wá bá wọn má lè jí lé yẹn. Gbogbo pọ́pátì wọ́n dẹ̀ wá mọ́ pè ní sákìyèsí àtàwọn tó jẹ́ fámìlì wa wọ́n lè mi ni mo jẹ́ kí n yẹ kí n mọ àṣẹ tí ń bàtẹ́ ìkànnì bọ́ èmi ń bẹ̀rẹ̀ ní sọ́yìn èmi ò bá wọn ṣe gbé kínní. So wọ́n sáà máa ń pè mí ọ́fúnà náà fún pé bóun náà ṣe fẹ́ sí pọ́pátì wọn láti ọ̀sẹ̀ tí wọ́n ti kú wọ́n dẹ̀ tì mọ́nà ilé àtẹ́gbẹ̀tì kankan wọ́n lè rí èmi ní kí n mọ́ dá sí kankan. But first born bàbá yẹn òun kò sí pákó sí kankan tọ́jọ́ sáà ń yọ mí lẹ́nu ṣùgbọ́n ìwà ọmọ tí mo lè ṣe ilé wọn dẹ̀ wà bẹ́ẹ̀ bí ẹni pé bá a ṣe máa tọ́jú ẹ̀ àwọn tó ń rẹ́ǹtì ilé yẹn tó wọn ṣẹ́wó dáadáa wọn àṣẹ́ni wọ́n sọ ilé láti wá fẹ́ bàjẹ́ so nǹkan tó ṣẹlẹ̀ yẹn mo á fẹ́ kẹ́ ìbánimọ̀ràn pé kí ni ìbéèrè tí mo lè jù pé kí n bá wọn dá sí ni àbí kí n mọ̀ wulẹ̀ kúkú dá sí. Ẹ jẹ́ n béèrè kan lọ́yìn dáadé ẹ ní ẹ̀gbọ́n yín níyàwó méje. Bẹ́ẹ̀ni. Àwọn méjèèjì sọ wà láyé. First wife ti kú. Ìyàwó kejì ńkọ́? Ìyàwó kejì wà láyé. Àkọ́bí bàbá yẹn ńkọ́ tó jẹ́ àkọ́bí tìyálé? Òun obìnrin ni àkọ́bí bàbá yẹn. Ṣé àjọṣepọ̀ wà láàrin yín àti àkọ́bí yẹn ti gun ìyálé àti gun ìyàwó? Bẹ́ẹ̀ni àjọṣepọ̀ wà àbí bẹ́ẹ̀ kọ́ dáadé? Ṣùgbọ́n obìnrin ló pè òun. Obìnrin ní kílẹ̀ pé? Obìnrin ni ṣùgbọ́n àwọn ṣáàdì igun ìyàwó kejì òun ló dé ọkùnrin 3. Ṣùgbọ́n tí wọ́n ti wá pé first wife and first born yẹn. Dáàdi ẹ farabalẹ̀ tẹ́ bá ti wá pé àkọ́bí tìyálé kí ló máa ń sọ kí ló máa ń wí. Ó máa ń sọ wípé òun obìnrin lòun pé ọkùnrin second wife yẹn òun ló máa dáhùn fún ló máa ṣègbésẹ̀ lórí ẹ̀. Tí bá dẹ̀ tí wá bá ọkùnrin ẹ̀ náà sọ̀rọ̀ òun náà wá tó ti sí ni á lóun kọ́ ìgbà. Pé àǹtí òun ní kẹ́ ẹ pé. Bá a ṣe yẹ ṣe ó dà fún yín. Àwọn méjèèjì ṣe rí àwọn méjèèjì náà wọ́n jọ ń fayọ̀ pọ̀ lọ́run lára náà ni. Ní tèmi á sọ lélẹ̀ ìdáde ṣe fẹ́ gbọ́n tí mo fẹ́ sọ fún yín. Mo gbọ́ fẹ́ gbọ́. Ní tèmi á sọ ní tèmi lélẹ̀. Ṣe rí ilé ayé yìí ò le kankan o. Àwa làwọn múlé ayé le o. Bí abọ́lọ́ ṣe wá wáyà tèmi ni kò yé mi o. Bí abọ́lọ́ ṣe wáyà èmi ni o. Ẹ bá múlé bàbá yín kẹ́ ẹ̀ tí pa Jésù ó fi dé. Láti sọ tuntun ẹ máa gbọ́ tèmi ẹ bá àmọ́ pínkún so ti yẹn sà ẹ bá àti pa kí gbogbo ọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ni bàbá yín sọ̀rọ̀ mi ti yẹn sìn sà
nígbà tán bá rẹ́dì láti pọ́n fẹ́ pín kan wá bá yín tán bá sì rẹ́dì àti fẹ́ pín ṣọ́lọ́ ò ṣe ti fún yín kò ṣe ti yín fún yín dáde. àwọn bẹ̀rẹ̀ alẹ́ àdáadáa ẹ jẹ́ wọn ó ti pamọ́ bẹ́ẹ̀ kò ní ìtumọ̀ kankan. tó àwọn fámìlì wa náà wọ́n lé mi ní mọ́ kíníkà ó gà jí kíníkà mọ́ èmi ò lè tọrù bọ́ kódà gan ọkọ̀ sí dádì i. mọ́mí wà ń bẹ̀ yẹn sà mọ́mí wà ń bẹ̀ yẹn. àwọn mi ò sì níbi wọ́n travel. ẹ̀yin nìkan lè wà ń lé. ẹ̀jẹ̀ àtàrà àwọn ọmọ yín. ọmọ yín náà ni wọn kì í sọmọ tèmi ẹ làwọn ọmọ yín ìwò lọ́wọ́ ẹ fẹ́ rò fún mi lórí afẹ́fẹ́ ni. dáàdì ẹ lọ ṣáwàtí dáàdì ẹ lọ fomi sára kẹ ẹ fẹ̀yìn lélẹ̀ tẹ́ bá ti gbọ́ ètò ìtàn ṣe ẹ ti gbọ́ sà tán bá ṣe tán fẹ́ gbógun bàbá wọn wà bá yín láàfin yín pa fẹ́ ṣe nǹkan báyìí o tán bá sì pin wọn bá àti patí Jésù ó fi dé sọ̀rọ̀ mi ti yé yín sà. ṣe rí ẹ̀yin àgbà máa ń pòwe kan abalẹ́nu ẹ̀yin bàbá tẹ́ bí wa ni pé àgbà ò kì í wà lọ́jà kó rí ọmọ tuntun ó wọ́ àbí èyí orí ọmọ tuntun tó bá fẹ́ dúró sọ̀rọ̀ mi ti yé yín sà orí ọmọ tuntun míì ó ti wà nù àkọọ́lẹ̀ ọ̀nà pé yóò kulẹ̀ wọ́ náà ni kágbà mọ́ wulẹ̀ waste time rẹ̀ tán bá nílò yín tán recognize yín pẹ̀yìn làgbà tó kù fáwọn wọn jọ kóra wọn jọ wọn wàá bá yín nínú ilé ṣó ti yé yín tí ò bá ti á sílẹ̀ pọ̀ yẹn láàrin wọn bá àti patí Jésù ó fi dé. Dáàdì ó dàárọ̀ sà dáàdì. ẹ ṣé God bless you ó dàárọ̀ ṣé gbàdúrà ni ó.